ọ̀rọ̀ ọṣẹ ìtajà ni wọ́n gbé ilẹ̀ ilé ẹjọ́ fún. Àní kílà náà bí wí lórí ọṣẹ àwúrí ọṣẹ ìtajà. Àní àbáṣà ẹ̀dì sí ọ̀rọ̀ ọṣẹ ìtajà ni wọ́n gbé ilẹ̀ ilé ẹjọ́. Alẹ́ bú àwọn àgbàlagbà. Àní àlọ́. Saheed Shittu ló pè wọlé sórí prógámù yẹn gbọ́ Èmi ọ̀rọ̀ gbọ́dọ̀ mo ń sọ̀rọ̀ mi ò sá lọ. náà. Mo jáde torí pé ìparọ́ pé ti búlọ̀kì mọ́ ní ara. Ládùúrú ìyẹ́ tọ́lọ́ fún mi. Mo wá lò kán nù ìyẹ́ mẹ́ta tọ́lọ́ fún mi. Èyí ká ṣe lákàyè náà, èyí tẹ́ ń bá bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ bá ká gbọ́dú, ipò káyé kí oògùn mi, ayé ti ti ṣeré. Ó ń sọ fún mi pé gbogbo yín tí ẹ bá ń tọba lọrin gbogbo yín. Tó ìyálàyà yóò tó rẹ̀. Wàá yín kọ́ ló mú ọba lọ́rí náà ló ń mú. Ó náà ní torí ẹni sẹ́ni. Pẹ̀lú òkú ọlọ́run. Oníyẹ̀yẹ́ ní ẹ̀sà kámọ̀ ẹ̀mí Saheed Shittu mọ̀ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó bọ̀ díẹ̀. Ẹ̀mí Saheed Shittu mọ̀ ń sọ̀rọ̀. Ó dá mo fún ẹ ní táìmù kẹfì fún tẹ́ bá fẹ́ fún èyí. Ẹ̀mí Saheed Shittu mọ̀ ń sọ̀rọ̀ mo kọjá ń tírú yín lè mú. Ó jókòó ẹ̀jẹ̀ kó máa kó gbanú family house yín lọ. Kọ́lọ̀ lè mọ̀ jẹ fún kọ́lọ̀ lè mú fúnra láti wá káàsì. Okay sir. Ó gbàgbọ́ o. Mo ti gbọ́. Ọlọ́dàkámọ̀ ó gbàgbẹ́ o. Ọlá bàbá wa ọba lọrin àti má bàbá wa máàmù lọrin ní gbogbo owó ẹ̀yìn ọ̀dọ̀ọ̀dọ̀ yìí jẹ́. Okay. Mo ti gbọ́. Gbàjẹ́ wa ní Saheed Shittu ẹ wá ní irú wọ yìí ẹ̀yìn ọ̀dọ̀ọ̀dọ̀. Wọ́n ti tọ́jú kò sí ní òsán lọ síbẹ̀ ní pé ẹ máa mú ẹ máa ṣe kinní kan. Ṣé bá dúró fẹ́ ń pa ní pé ẹ ti blọ́ọ̀kì gbogbo ẹbí wu rẹ̀? Mo ti gbọ́ sẹ́ẹ̀. Ariwo fẹ́ ń pa kiri nìyẹn. Àní mo ti gbọ́. Ẹ ti blọ́ọ̀kì gbogbo ẹbí rẹ̀ kò lè kọjá. Mo wá lọ ní òde sálọ tí bá sálọ. Saheed Shittu ló pè wọlé sórí prógámù yẹn gbọ́ Èmi gbọ́dọ̀ mo ń sọ̀rọ̀ mi ò sá lọ. Mo jáde torí pé ìparọ́ pé ti búlọ̀kì mọ́ ní ara. Ládùúrú ìyẹ́ tọ́lọ́ fún mi. Mo wá lò kán nù ìyẹ́ mẹ́ta tọ́lọ́ fún mi. Ó máa ń Jibrilu ìyẹ́ tọ́lọ́ fún Jibrilu ni. Ọlọ́wọ́ abẹ́ mi mẹ́ta. Mo wá lò kán nù mẹ́ta. Mo wá sọ pé kíní kan. Àbọ̀ gbáyà Kùránì ní ògbọ́ yé ní kàkà wọn. Masha Allah. Ọlọ́run ní yàgbà sára lè jí ní wàlẹ̀ ẹ̀ǹsì ní tàtọ́ tó àǹtàǹkù fún mi àkìtọ́rì sàmọ́wáàtì wàlhárìdì. Fáǹkù fún wò. Ọlọ́run ní látàkù fún náà ilẹ̀ bí sultan. Masha Allah. Ọlọ́run sọ pé yàgbà sára lè jí ní wàlẹ̀ ẹ̀ǹsì. Ọlọ́run ní ẹ̀yìn àjọ̀lọ́ àdéhùn. Ìní tàtọ́ tó àǹtàǹkù fún mi àkìtọ́rì sàmọ́wáàtì wàlhárìdì. Masha Allah. Ẹ tó bá lépe tó bá nágbára láti máa fò ní òfurufú sọ́mọ́ àbófẹ́ máa rìn lórí ilẹ̀ ọlọ́wà ní tọ́ǹpù fún òun ọlọ́wà ní fò tó bá kò lè fò ní kò fò tó bá kò lè fò lè rìn ní kò rìn ọlọ́wà ní látàǹpù fún náà ó lè fò ó lè rìn ìlà àbí sultan ọlọ́wà fún mi sultan tó confam sultan mubin tó fojú tí ò rújú ó ló fún mi ẹ̀rọ ní àpò òlè lọ òlè ṣe kí ni ọmọdé kẹjẹ mú kan náà sultan tó lọ fún mi tó wá sáwọ. Saheed Shittu. Saheed Shittu. Mo dẹ̀ yí padà bọ̀. Saheed Shittu. Pẹ̀lú ìrọ̀lẹ́ aláìpẹ́. Kẹ́mi náà sọ̀rọ̀. Mi ò fẹ́ fún anybody jà. Mi ò dẹ̀ lè bá yín jà láéláé. Saheed Shittu. Irú Ìlọrin náà àbákàkàmù. Ọ̀rọ̀ yìí ṣe jà. Ó ṣe jà mi ò bá yín jà. Ó yẹ látijọ́ tó ti wo prógámù mi gan. Níjọ́ ni mo wá ń bú èébú. Mi ò wá bú èébú. Wọ́n ní kí gbogbo yín jà. Ghana kò sínú Islam. Ilé ọlọ́jọ́ àbíkọ́lá ń sọ yìí. Kí ni Islam wí lórí kàtẹ́ yẹn pẹ̀ kàtọ́jà àwúre tó bá tó àpá àtẹ́sí? Wàláì súnmọ́ bíi láì. Tó bá tó àpá àtàkámọ̀ tó bá tó àpá àtẹ́sí. Kí ni Islam wí lórí ọṣẹ àwúre ọṣẹ ìtajà? Fẹ́sílẹ́sì. Malam Saheed Shittu. Malam Saheed Shittu. Tálà ló bí sẹ́yìn orin fún rí. Hello. Tálà ló bí sọ́ọ̀ṣì àwúre fún rí. Sọ̀rọ̀ lórí ẹ̀. Mo bá tó àpá àkókò. Àní ẹjẹ́ ń sọ̀rọ̀. Ẹjẹ́ ń sọ̀rọ̀. Mo ti ń gbọ́ bàbá. Malam Saheed Shittu. Ṣé nínú ìwé tí wọ́n mú wá fún yín láti kọ ṣé ọ̀rọ̀ challenge àwúre ló wà ń bẹ̀ ni? Ìbéèrè àpá kọ́mọ́sẹ̀sì lórí eléyìí. Kí ni Islam wí lórí ọjà àwúre àtọ́ṣe ìtajà? Àníyàn kọ́lé àní ẹni sùúrù sẹ́ ẹja gbọ́ra wa yé inú mi dùn nítorí jẹ́ kí n padà chẹ́ǹjì ọ̀rọ̀ yìí sí ẹ́ ni pé ẹni tó bá ṣàpọ́nlé yẹn kí yẹn ṣàpọ́nlé
wàláì bí mo ṣe táàkù yín tó àwọn tá à ń sọ náà ni pé a ní ẹni sùúrù túrùkù dáwà ẹ lọ lè ní túrùkù dáwà ọ̀rọ̀ tá à ń sọ yóò sí túrùkù dáwà ní ọ̀rọ̀ nídìí ní àní ẹni sùúrù ẹ fẹ́ pè wá sí láì ni. ìyá elépo ìyá aláta ò mọ tó ń pè ní túrùkù dáwà ìyá elépo fẹ́ mọ̀ nǹkan náà bí wí. ìpèpè ọ̀nà tí a fi ń pèpè àní ẹni sùúrù sẹ́ àbá sáyidì. àní mi ò ní ìdìbò mọ̀ túrùkù tó rí. tẹ́tí bá bá sáyidì náà mọ̀ dá ọ̀rọ̀. ojú ọ̀nà túrùkù dáwà ọ̀nà pèpè. iná ni kí làbọ̀ bí wí lórí kákẹ́ yẹn pẹ̀ ká sọ́ṣà wúre. àní ọ̀farabalẹ̀ kí n ṣàlàyé lórí ọ̀rọ̀ tá à ń sọ sí. ní àníyàn gbọ́ngàn ká tó padà sí náà. ṣé mi ni mo ní péjì mi ṣé báyìí pè wọlé ni. kí ni ìsìlámù wí lórí ọṣẹ àwúrí ọṣẹ ìtajà àbá tí ò bá ti lè dáhùn ẹ̀kọ́ ọjà wá. ẹ̀yin tí understand ní ṣẹlẹ̀. àwọn tí wọ́n ń gbọ́ wa ní làákàyè náà àwọn tí wọ́n ń gbọ́ wa wọ́n ní làákàyè wọ́n mọ tá à ń sọ̀rọ̀ lé lórí. kí lànà bí wí lórí ọṣẹ àwúrí ọṣẹ ìtajà àbá àtàkámọ̀ fèsì lórí ẹ̀ má bójú fámìlì bàbá jẹ́. àbáṣáìdì ń tẹ́ fi ń tú àwọn èèyàn jẹ́nu. dìtọ́lì ìsìlámù kí lànà bí wí lórí ọṣẹ àwúrí ọṣẹ ìtajà kó dìtọ́lì ìsìlámù là ń wí fún ẹ. àní ẹni sùúrù àbáṣáìdì ọ̀rọ̀ ọṣẹ ìtajà ni wọ́n ní ẹ wá kóòtù fún ni. kí lànà bí wí lórí ọṣẹ àwúrí ọṣẹ ìtajà tí ká kọ́kọ́ sọ yẹn máa pẹ́ àní ṣé ọ̀rọ̀ ọṣẹ ìtajà ni wọ́n gbé ilé ẹjọ́ fún. àní kí lànà bí wí lórí ọṣẹ àwúrí ọṣẹ ìtajà àní àbáṣáìdì sí ọ̀rọ̀ ọṣẹ ìtajà ni wọ́n gbé ilé ẹjọ́ alẹ́ bú àwọn àgbàlagbà àní kọ́kọ́ pẹ́ lórí ẹ̀ kí lànà bí wí lórí ọṣẹ àwúrí ọṣẹ ìtajà àbáṣáìdì ẹ má dọ̀rọ̀ àwọn tí ń gbọ́ wá ní làákàyè. àní òfèsì lórí ẹ̀ kí lànà bí wí lórí ọṣẹ àwúrí ọṣẹ ìtajà àmọ́ òfèsì lórí ẹ̀. rárá mi ò wá sórí prógámù wa tírìtì ọṣẹ ìtajà sẹ́ àní ọ̀rọ̀ pé ẹ sákù ńlé táwọn èèyàn gbé wá ọ̀làwà sọ àní sọ̀rọ̀ ọṣẹ ìtajà ni wọ́n gbé nínú ẹjọ́ fún sọ̀rọ̀ ẹlẹ́bọ ni wọ́n gbé lọ ilé ẹjọ́ àní wọ́n lẹ́ búyàn ẹ ṣe bullying. mo búyàn wọ́n ní mo búyàn wọ́n lọ gbọ́rọ̀ kí ni mo búyàn fún. ok ṣé sọ́ọ̀bà àlọ́rin tẹ́ ẹ bú sọ́ọ̀bà àlọ́rin wọ́n ń ṣe jálàbí ni. bàbá ọba àlọ́rin ọlọ́mọ ṣàjọ pẹ́ fún wa ẹ̀dá ṣe ṣéwù lẹ́ẹ̀mẹ́ta. àní ṣé wọ́n ń ṣe jálàbí. ẹ̀yin tẹ́ ẹ wò wá. Àmín ya Allah. Abba Saidi ẹ ṣeun pẹ̀lú àdúrà tẹ́ ṣe fún bàbá wa ẹ ṣeun pẹ̀lú àdúrà tẹ́ ṣe fún bàbá wa ọlọ́lá wa ọba Ìlọrin. àníjọ́ tẹ̀ ń bú wọn ṣé wọ́n ń ṣe jálàbí lẹ fi bú wọn. bàbá wọn bá a lọ rí àbáwọn èèyàn ṣe ń kí wọn ni mo sọ̀rọ̀ lé lórí ẹ̀kọ́ tako ìsìlámù ní òkú bàbá wọn bá a lọ rí. kí ló tako ìsìlámù nínú. wọ́n ṣe ń kí wọn tó ń lọ lẹ̀ tó ń fẹ́ forí dólẹ̀ ìyẹn ni mò ń sọ. wọ́n fẹ́ forí dólẹ̀ ni àmọ́ wọn ò forí dólẹ̀. àbábàkámọ̀ ṣé bá ṣe ń kí bàbá wọn bá a lọ rí láàrin èmi àti wọ́n ṣó bá ìsìlámù mu. ó bá mu. láhàúlà wàlá kúwwata. ẹ bí mi pé kí ni reason ni. kí ni ìdájọ́ kejì ló. ó bá ìsìlámù mu torí wípé sùjúd ẹ ti sá lọ fúnra yín èmi kọ́ o ọwọ́ mi méjì rè o wàláhì ẹ̀yin lẹ sá lọ fúnra yín kí wọ́n á sọ̀rọ̀ lórí ẹ̀ sùjúd tó bá sọ pé èèyàn ṣe sùjúd èèyàn ò lè ṣe sùjúd fún ọlọ́run ọba tó bá fẹ́ ṣe ìbádà láì láníyàn inú àwọn tí ó lè sọ̀run di ẹ̀tọ́ fún yẹn ni pé ó kọ́kọ́ dà níyàn pé mo fẹ́ kírun ni àníyàn làkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tó o bá ṣe takbiratul ihram tó o bá forí kanlẹ̀ ó ṣe sùjúd tó ti yé gbogbo àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn nínú. Assalamu alaikum. Assalamu alaikum. Ẹ káàárọ̀ o. Àfẹ́dá sí tó ẹjọ́ ṣe orí online wà. Online Abba Saidi sì tún ń pè mí sórí
WhatsApp but WhatsApp yẹn mo fi ń ṣe program lọ́wọ́ nọ́mbà yẹn mo fi ń ṣe WhatsApp. pápá ẹ̀dùn kì í ṣe ní kí lọ ọ fún wa ṣẹ́jú méjì ká fi sọ̀rọ̀ ẹ̀jẹ̀ má bínú ẹjọ́ ok bismillah ọmọ padà wọlé bismillah lórí àwọn wò ní bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ṣe ẹjẹ́ pẹ́ ti bẹ́ẹ̀. masha allah. ẹ̀lú náà mo wà pẹ̀lú. ọ̀rọ̀ tí adẹ̀rí pé ẹ̀yin náà tẹ̀ já àti sàfàtà ìdìṣètò náà àwọn òbẹ́ni kọ́kọ́ rí ní ìbọ̀dà àwọn afẹ́ dá sọ̀rọ̀ ni ṣe ẹjẹ́ pẹ́ ti ni. náà àwa rí ní gẹ́gẹ́ bí ẹgbẹ́ pé yẹ̀sọ́ dà pé ẹ̀ pè sẹ́sìn ẹ̀ pè kékeré gbẹ̀ kó lè dà ẹ má yẹ ká kọ́ra wa gbọ́dé máa ń wà ẹ jẹ́ ká máa láàbòrí jì bí ọ̀pọ̀ yìí èmi ò sọpọ́tù sáyẹ́dì sí tó èmi ò mọ̀ rí omi ìdẹ̀ mọ́ ọmọ orí pé yẹ̀ ẹ̀sẹ̀ àníkó lè sá ó ti sá àníkó bí tọwọ́ ẹlẹ́ ó ti bí tọwọ́ ẹlẹ́ kò sí àbí èbú mọ́ ẹ jẹ́ ká fi ilẹ̀ kó kọ́ ló bí èbú. ẹ máa gbọ́ brọ́dà mi. ọ̀dà bí mi jẹ́ sọ. no mo wá dáadáa mi ni ọ̀rọ̀ tẹ́ ń sọ òdodo ni ṣé ń gbọ́ mi. mo wà pẹ̀lú yín. wàláhì ọ̀rọ̀ tẹ́ ń sọ òdodo ni mo fi ọba tó dá mi búra yín sì fi gà yín mi fi ṣe mùjámọ́là fún yín sẹ́ẹ̀gẹ́tì ni ọ̀rọ̀ tó ń sọ òdodo ọ̀rọ̀ ni wípé. ẹ wá ní sùúrù sà ẹ jẹ́ kí sáà sọ̀rọ̀ ẹ̀kọ́ mo jẹ́ ní pé sáyẹ́dì ṣítù yìí náà lóòótọ́ òun bá tó fi gbogbo àwọn tó fẹ́ẹ́ wọn bú ibù tó fi jẹ́ ọlọ́lá wa ìlú ọba àlú lọ inú sọ́mọ náà ni ọ̀wọ́n bèèrè sí lọ inú kò màálù ọmọ èkó lè ní ìwé wà ní okùnrin yín báyìí ṣe jẹ́ pẹ́ bọ́ mi lè fọ́ wá àbí tó bí mi sí ọlọ́ọ̀ ní gbogbo wa tó dẹ̀ kí iye kó jẹ yẹn tó dẹ̀ ti bẹ gbogbo anybody ẹni bá wọn bẹ ẹjẹ ká gbó ẹjẹ kó gbó mi ìlú yóò fara rọ ibi tẹ́ ẹ kẹ́ ẹ lo kí ni péjì sí ẹjẹ bá àjà báwọn ará àwọn yóò kú nínú oúnjẹ ẹgbọ́n mi brọ́dà náà ẹgbọ́n tèmi náà. mo wà pẹ̀lú mo fẹ́ fún yín ní example kan kẹ́ ẹ wá sọ̀rọ̀ lórí ẹ̀ tí mo bá bọ́ sórí social media nísìn tí mo wá pe bàbá yín ní olè tí bàbá yín ó sì jalè mo fi ṣe example ni o ẹ má bínú o tí bàbá ṣe ń gbọ́ mi tí bàbá yín ó sì jalè ṣe ń gbọ́ mi bàbá yín ò jalè mo wá pè wọ́n lólè ẹ padà wá challenge mi wípé mo pe bàbá yín lólè ẹ wá gbé mi lọ ilé ẹjọ́ ṣé tí mo bá fẹ́ ṣàtúnṣe wípé bàbá yín ò jalè yẹn ṣé mo gbọ́dọ̀ delete fídíò yẹn àbí mi gbọ́dọ̀ mọ́ delete ẹ̀ ìbéèrè àkọ́kọ́. ṣe fẹ́ ṣe dáhùn sí àbí. kẹ̀kẹ́ dáhùn rẹ̀ lọ́wọ́ kan. òkè náà kó mo ti bú bàbá yín lólè yẹn náà ni màá ti lọ sọ lórí Facebook ẹ pé tí bá lọ sọ sílẹ̀ pé bàbá yín ò jalè mọ́ o ẹ dákẹ́ má bínú ẹ ṣàforíjì fún mi nítorí ọ̀nà tí gbogbo wa. ẹ ti dáhùn rẹ̀ báwọn fídíò tí mo wá ṣe kalẹ̀ yẹn tí mi ò delete ṣé ẹ nífẹ̀ẹ́ sí i. tẹ bá ní kí delete ẹ máa delete ẹ mi ní nífẹ̀ẹ́ sí irú ọ̀dà. lẹ́yìn náà bàbá yín tí mo wá bí ìjà ń ṣe ń gbọ́ nígbà tí mo fẹ́ ṣe apology fún dáàdi yín mo wá sọ wípé tọ̀ brọ́dà mi mo gbàgbé orúkọ tẹ́ orúkọ ara yín nù. orúkọ tèmi ni Samson orúkọ tèmi. mo wá sọ pé tọ̀ dáàdi brọ́dà Samson o lórí ọ̀rọ̀ tí mo sọ nípa yín o àsọlé tí mo sọ lórí ọ̀rọ̀ yín o ẹ forí rẹ̀ jì mí àsọlé tí mo sọ lórí ọ̀rọ̀ yín o ẹ forí rẹ̀ jì mí èwo làsọlé èwo lójú ọ̀rọ̀. ṣe rí ọ̀rọ̀ Yorùbá gbà mí èmi máa pọ̀ sọ pé ẹ̀dá kan tó lọ fẹ́ bá ti kí yóò lè fi tẹ̀lé mi. ìṣẹ́ náà ni gbogbo wa. ẹ máa gbọ́ ẹ máa tẹ̀lé ẹ máa gbọ́ mo dẹ̀ gbà fún oníkẹ́ láàmú ọmọ tí ẹ jẹ́ kan ṣe bẹ́ẹ̀. èyí nínú ìpínlẹ̀ ẹ̀sẹ̀ gbogbo àwọn òrùpọ̀ tó ń wò yìí tó fi já sí pé àwa ẹ̀gbọ́n nígbà yìí ṣe ń lọ wọ́n ti fẹ́ sọ ẹ̀sìn lẹ́nu gbogbo láforíjì ṣe ẹgbẹ́ pẹ́ẹ́sì ni. gbogbo àwọn tó jẹ́ kẹta wa gbọ́ tó jẹ́ bí àwọn tẹ́pẹ́ ẹ̀sẹ̀ àlèkè wọn lábọ́dìṣà àwọn tó jẹ́ bí àwọn babaláwo náà àwọn náà dún wọn wò ní wọn fọwọ́ lẹ́rọ́. èyí sí ilé Yorùbá sọ pé àfọ́kàn ti fẹ́ náà bá wà lórí ẹ̀sẹ̀ máa gbọ́ pẹ̀lú tó sọ gbogbo náà bẹ̀rù ẹ̀jẹ̀ tó gbé lóòótọ́ yìí náà ti ṣe. ẹ ṣeun pẹ̀lú ìmọ̀ràn tí ṣe ń gbọ́ mi ìmọ̀ràn tí yín ò dà ìmọ̀ràn yín dà àmọ́ ìforíjì lágbájá ìníforíjì lágbájá Ọlọ́run gan tó dá wa ìmọ̀ ṣàforíjì ni ìmọ̀ ìyàṣà pé tó bá fẹ́ èèyàn tó bá sì ṣẹ̀yàn náà ṣe ń gbọ́ mi èèyàn tó bá ṣẹ̀yàn èèyàn lè foríjì tó bá tẹ̀yàn lọ́rùn bí ò bá tẹ̀yàn lọ́rùn èèyàn lè má foríjì so èyí tó bá ṣẹ̀yàn ni lèyìn ò mú. Wa alaikum salaam wa rahmatullah. Ẹ̀kọ́ tó sọ. Ẹ ṣeun ga kí lórúkọ yín láti bolẹ̀ tí ń pè. Orúkọ mi ni Ọláyà, mo sọ Yorùbá yẹn lọ. Masha Allah náà mo yẹ bá a sọ̀rọ̀ ní ṣókí.
kọ́nà tó kó wọlé tán níbi àwọn ọmọ fẹ́ kọ́ rẹ torí ọ̀rọ̀ kan. Masha Allah. Àkọ́kọ́ tí èèyàn bá pe bàbá mi lólè tó bú ìyá mi tó pe bàbá mi lólè tó bá rò yí pé torí pé ọwọ́ mi ti tó ètò tí nígbà mi tí mo ní fẹ́ jẹ́ láyé tí n bá gbà mọ́ra tí ní ọ̀la bá mọ́ kéjì lọ́la ní o tí n bá dín nǹkan bóyá mo wá ní pọ́ọ̀tù tó fẹ́ dún Nàìjíríà kí ló lè ṣe ká ọpọlọ ti fi kákùn mi tí bàbá mi ò rẹ̀ gbórúkọ yẹ kó òun á gbé kan dáríjì àti dáríjì yìí ṣùgbọ́n tó sọ tí ò parí tí ò kó lẹ́gbọ́. Masha Allah. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ó ní jẹ́ pé òfin tó bá mú tálíkà kò lè mú lówó. torí bá pẹ́ ọmọ tálíkà ní nǹkan tó ṣẹlẹ̀ yìí sí ló ṣẹlẹ̀ sí tí ò níbi tó lè sá lọ tí ò mọ̀yàn amadúdá ni ẹ máa ti wà báyìí o. Masha Allah. ẹnì kiri tí ẹnìyàn wà kan gbé ẹnì ẹ̀dá Àbújá o àdèmọ̀ ẹgbẹ́ sọ́nù l'Àbújá nítorí pọ́n lẹ́bí tó lówó tó bá fọ́ náà lẹ́fọ́ ó lè kan bí Saheed Shittu ó máa bẹ́ẹ̀ ni ẹ̀mọ́ kọ́ọ̀tì náà. ẹ̀mí ẹ̀ka wà bàyà ẹ̀ka sọ̀rọ̀ tó yí pé a máa rójú Ọlọ́run ojú rere Ọlọ́run a máa bá pàdé ṣé ẹni tí ó wà rí mọ́sù ẹ̀ ń bá jà nísìnyí ó tún sọ fún yín pé gbogbo ìyálàyà yóò tó bẹ́ẹ̀. Wàláì lórí program mi sí ọ̀rọ̀ tí ìwọ 10 minutes ẹ̀rẹ́ ká ṣe làákàyè. ẹ̀rẹ́ ká ṣe làákàyè náà èyàn tẹ́ ń bá bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ bá ká gbójú ipò káyé kí oògùn mi ayé ti ti fi rẹ̀ ó ń sọ fún ó tún sọ fún wípé gbogbo yín tí ẹ bá tọba lọrin gbogbo yín tó ìyálàyà yóò tó bẹ̀. wàyí kọ́ ló bú ọba lọ́rí náà ló ń bú. ó náà ní torí ẹni sẹ́ni. àti làákàyè ni ìmọ̀mù lọ́rin ṣé ààrẹ ìmọ̀mù ògbómọ̀gbò lọ́rin gbogbo Kwara State ṣé ṣe kẹ́làdí ni àti ká ló ń dáná lulẹ̀ sọ́ba lọ́rin ṣe kẹ́làdí ni ká ló ń dáná tó dé bàbá tẹ̀ náà ni. ọ̀tọ̀ ni tá à ń sọ ọ̀tọ̀ ni tí ń béèrè lọ́wọ́ mi ọ̀rọ̀ lè gbé mi kúrò lórí ọ̀rọ̀ tí mò ń sọ. ẹ̀yin ká ṣe làákàyè náà ẹ̀ka lónà ọ́fíìsì wa ẹ̀yẹ tó ń bá bẹ́ẹ̀ tí àwọn tí ó ń jà torí tẹ̀ náà àwọn bàbá tó ń gbé bẹ́ tó jẹ́ yẹn wa àwọn ọ̀rọ̀ Ọlọ́run because ẹ̀wọ́n bóyá tó ń bu yín nìyí wípé yálàyà yín ò tó bẹ́ẹ̀ sẹ́ni yín wà rí mọ́tò. nítorí ẹ̀ bínú. ẹ̀rẹ̀ tó bínú ṣé ẹ lè ṣe bẹ́ẹ̀ lórí prógámù tiẹ̀. sọ́wọ́n ló ń gun ni àbágbára. rárá kó tó lówó náà. owó kọ́rù lọ́jọ́ kìíní àmẹ́dà. Humphrey tó lè lágbára tó kí ló gbẹ̀yìn ẹ̀ Abacha tó lágbára tó lówó kí ló gbẹ̀yìn ẹ̀. Gàràgàrà yìí ti kọjú náà. Ó bẹ̀rù Ọlọ́run. Ó sọ fún òtún sọ fún àwọn èèyàn jàgbèrè àárín bàbá àwọn ipò bú bàbá àwọn òtún nígbà ìpèsè bàbá yín ìyálàyà ọgbọ yóò tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ti bú bàbá rẹ̀ ìyálàyà ọba àlọ́rin ló sọ yẹn kí ìyálàyà ti ló sọ̀rọ̀. Ìyálàyà yìí kọ́ ló sọ ìyálàyà ọba àlọ́rin ló sọ torí ọ̀rọ̀ ọba àlọ́ ilẹ̀ ń gbẹ̀mẹ̀ sọ̀rọ̀. àbí. torí ẹ̀ jáde ara yín jẹ́. alihamudulilayi. ó tún yàn méjì mẹ́ta tó ń dáyàn lọ́ọ́ tó yìí jálàbí tó dáyàn lóko mú jáde tó pàdé kóòtù wọ́n ẹ̀gbẹ́ nílẹ̀ ká pàdé kóòtù. ẹ ṣeun gan mo dúpẹ́ fún yín Ọlọ́run bá san yín lẹ́san rẹ̀ ẹ jẹ́ kí n kàn sọ ọ̀rọ̀ méjì lórí ọ̀rọ̀ tí Saheed Shittu sọ àkọ́kọ́ nú ọ̀rọ̀ ó ní wípé à ń sọ̀rọ̀ wípé ó bú àwọn àgbàlagbà tán já àwọn bàbá wa bàbá Bariga fúnra ara wọn nígbà tí ẹ̀bẹ̀ pọ̀ látọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ tó ní tí wọ́n jẹ́ ọmọ Ìlọrin wọ́n sọ fún wa pé lọ ṣe fídíò kó ṣe apology wọ́n sì fún wa lábọ̀ ìpẹ́tọ̀ ẹni yóò àwọn tí ní kó ṣe apology yóò sì ṣe kò ṣe